ọ̀rọ̀ nípa lé ẹ bóde ẹ ti àbúrò yín ọ̀bù ọ̀dà yín ọmọ ìyá yín tó sọnù ẹni tó pé 40 years tí ìyá tó bínú gẹ́gẹ́ sọ pé kò practice ẹ̀sìn kankan rí odidi géńdé ọlọ́run tó wà lọ́mọ ọdún kìíní ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́wàá ogún ọdún ọgbọ̀n ọdún tó fi pé 40 years tí ò practice Islam rí tẹ́yìn òpónú dìndìnrín tẹ́ lọ́mọ ìyá yín dé ọmọ ìyáwó lọ́mọ ìyá wèrè. ọmọ ìyáwó lọ́mọ ìyá wèrè fámìlì yìí wo lọ sọnù tẹ́ rí e. àtẹnubá wà ọ̀rọ̀ nípa ilé tí Àgbàlá Gabriel kọ́ fún Muyideen mo bí ilé rẹ̀ gbogbo ẹ̀yìn èèyàn Àgbàlá Gabriel kì í ṣe kó ti kọ́ ní ìparí tẹ́lẹ̀ táàpù ń gbọ́ ọkọ̀ tó ṣẹ̀ wá gbẹ owó ọwọ́ akó kọ́kọ́rọ́ ní Muyideen lọ́wọ́ no ó fi ilẹ̀ tó fẹ́ kọ́ ó fi hàn Muyideen. bẹ́ẹ̀ ni ẹjọ́ má bá mi tẹ láì ó fi ilẹ̀ tó fẹ́ kó fi hàn Muyideen kí ló dé tí Muyideen ìbú ọ̀dá yín tó di ní níjọ́ tí wọ́n fi lẹ̀ rán tí ò lè sọ pé òun ọ̀fẹ́ ilé síbẹ̀ sójú Muyideen ni wọ́n fi la foundation sójú Muyideen ni wọ́n fi parí DBC sójú Muyideen ni wọ́n fi yọ yàrá yọ dáínì sójú Muyideen ni wọ́n fi kúlí tù ibẹ̀ ni Muyideen wà tí wọ́n fi gba lẹ́bù ẹ̀jẹ̀ sẹ́sì lọ́pọlọ nígbà náà ni àbí kò rí nẹ́bẹ̀ ẹ̀yin àbú ẹ̀yin bọ̀dẹ́ ẹ̀yin fámìlì ẹ̀ débi kó pè yín ẹ̀yin alábòsíà kẹ́yìn má pè mí lábẹ́ aṣọ bá àfa àkàbá tó pè mí lábẹ́ aṣọ tọrọ èkó fẹ́ fi mí sílẹ̀ máa gbé sépè ni. máa gbé sépè ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ́pàá Muyideen àtàgbàlá Gabriel pọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọjọ́ tí Àgbàlá Gabriel ní Muyideen ṣe bí Muyideen rí i pé pásítọ̀ ni ṣàgbàlá Gabriel wí láwà níjọ́ náà ni ọjọ́ tí Muyideen dẹ̀ lọ bá Àgbàlá Gabriel ṣé mọ́sáàsì ló ti lọ bá ni ṣe bí Muyideen lajú ẹ̀ lẹ̀ ṣó lo gọ́ọ̀bù ni ebó rí i pé ṣọ́ọ̀ṣì ló ti lọ bá ṣàgbàlá Gabriel kí okùn bọ Muyideen lọ́rùn ni nígbà tó dẹ̀ lọ bá ó rí i pé ṣọ́ọ̀ṣì ló ti lọ bá ó dẹ̀ mọ̀ pé pásítọ̀ ni ọmọ àyà yín tí dìdìrín yín sọ ipò sọnù yìí èyí pé 40 years ó ní wọn practice Islam rí ṣé mùsùlùmí nìyẹn ẹni tí ń jẹ́ Muyideen lórí atẹ́gùn sẹ̀rí Islam kẹ́ sọ pé tó ọmọ wa bá ti pọ́ ọmọ ọdún méje tó bá ti pé 7 years ká ti máa mú lọ sí mọ́sáàsì tó bá pé ọmọ ọdún mẹ́wàá tó bá kọ̀ tó lóun ò kírun wọn ni ká jà lọ́rẹ́. tó ọmọ bá ti pé ọmọ mùsùlùmí bá ti pé ọmọ ọdún méje ní sẹ̀rí àti ní ká máa jí pẹ́pẹ́pẹ́ ó di mọ́sáàsì. tó bá pé ọmọ ọdún mẹ́wàá tó bá gbérí tó lóun ò kírun sẹ̀rí àní ká nà torí kó lè lọ kírun. èyí wá pé 40 years ó ní wò practice Islam rí dèdèrè òpònú yín ẹ lọ́mọ ẹ̀yà yín kẹ́ sọnù ọmọ ẹ̀yà tí ń lọ sọnù ọmọ ẹ̀yà tèmi ò sọnù. Àgbàlá Gabriel wá filẹ̀ hàn kí ló tí ò sọ yìí pé yẹ́sà ibi tẹ́lẹ̀ fẹ́ bá ń kọ́lé ìsinmi láìkì ẹ̀ níbẹ̀ káwá gbọ́ pọ́ sọ pé wọ́n láìkì Àgbàlá ní ọgbà fún tí wọ́n fi parí ilé tí wọ́n fi kẹ́lé tí wọ́n fi kága sínú ilé tí tẹlifíṣàn fi wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fámìlì ẹ̀mí ẹ̀tẹ́ lọ́mọ ìyá yín sọnù ṣé bí gbogbo ẹ̀ l'Àgbàlá Gabriel ń gbé sọ̀rọ̀ láì kí ló tẹ̀ lọ́ bá Àgbàlá Gabriel pé àbúrò yín kan ọ̀bù ọ̀dà yín kan tó sọnù rí ó ti bá rí ike lọ́jà gbà ìkànnì ẹ má líǹkì Àfà Saheed Shittu mọ́ ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kan Àfà Saheed Shittu ò sì lè bá yín dá sí torí kì í sún ranù bíi tí kì í sàfihàn sólóore bíi tí kì í sálábùsí bíi tí kì í sún kẹta bíi tí fídì Àfà Saheed Shittu ọ̀pápọ̀ mọ́ ti Àgbàlá Gabriel bọ́ọ̀lù tẹ́ ẹ̀dẹ̀ ń gbá Àfà Saheed Shittu ò lè bá yín gbá kò lè bá yín gbá Àfà Saheed Shittu ò lè bá yín gbá
gbogbo ọgbọ́n kẹtẹ lọ dá ní TikTok yẹn ẹ máa lulẹ̀ ni. Bàbá Saheed Shittu ti sọ̀rọ̀ ní sọ ìyálàjẹ́ bí ọlọ́sẹ̀ káàbọ̀ tí gbogbo ayé dẹ̀ ti kó jẹ ètò ìgbé kiri kò lè jẹ́ anybody àfẹnitọ́ bá fẹ́ rí ìbínú Ọlọ́run lókun. ọ̀rọ̀ tí mo fẹ́ fà yẹn máa bá mi dé ilé t'Agbala Gabriel wá kọ́ fún Muyideen. kì í ṣe tó ti kọ́ ti pẹ́ o táàpọ̀sẹ̀ wàá tà fún un. wọ́n parí ilé fún wọn kó kọ́kọ́rọ́ fún wọn jojú èèyàn ó pè yẹ pé ọwọ́ á dúpẹ́. ìyá ẹ̀ náà ṣé yàrá ọmọ bí wọ́n kọ́lé sí ìyá rẹ̀ òrìlé ṣé yàrá ọmọ pé ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn. Àbá Mudasir Yusuf Àbá Saheed Shittu ìsàlábò kò ní bá wọn ṣàbòsí. ọwọ́ akọ́lé fún tán ọ̀rọ̀ nípa wedding mo fẹ́ máa yọ fún ilé ọkọ̀ kan ni o ìwọ àfáà tó pè mí tó ní kébì ọba yín báṣà Àgbàlá Gabriel sọ̀rọ̀ kó bá fáàlù lẹ́kọ̀ọ́ lọ́ta mo wí níbẹ̀rẹ̀ àwọn àfáà yín ni wọ́n ya ìka àbòsí tí wọ́n gbé dání àti ẹ̀mí ìlara tí wọ́n gbé dání ṣé Islam kọ́ wa lábòsí ni Islam kọ́ wa nílara. àbá nílá tẹ́sílì mọ́nà ìsámá kúntàmú kìtàdíra fasulimu tarjiu ukuba unila nadamin tanamu ainaka wali masilumu mutabiu tade oni alayka wa ainu laila mutanami. àbá ní tó bá lágbára àbòsí má ṣe o torí pé àtibọ̀tá alábòsí ò ní dá àbòsí táwọn àfáà yín gbé dání ìlójẹ wọn lulẹ̀. mo sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo lẹ́yìn àfáà yìí bẹ́ẹ̀ ṣe mú Muyideen lọ́dọ̀ ìyá rẹ̀ tẹ́ ẹ kó 250,000 fún yẹ tẹ́ ẹ ní kí ìyá rẹ̀ ń ṣàdúrà fún tẹ́ ẹ bá ṣe dáadáa ẹ mú dání lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel ìwọ àfáà tó pè mí mọ́mọ́ pé iye ẹ̀yìn mẹ́rẹ̀ẹ̀rin ẹ wà láì fún mi yẹn ń gbọ́ bẹ́ẹ̀ bá gbọ́ fúnra yín bẹ́ẹ̀ gbọ́ kọ̀ọ̀kan mi ṣe bèbí irú mi kọjá kó sọmọ tí ń ṣe ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ bólúbàdàn mi bá wọ ní kọ́ ọmọ ẹgbẹ́ bá yàrá yẹn tí ń ṣe 20 ọdún tí màálù sì ti ń sáré kì í ṣẹgbẹ́ sásùn kan. mo ti wí fún ti pẹ́ pé oníláwa ni kì í sọlẹ̀ oníláwa ni kì í sọlẹ̀ bó bá dìjà kábọ̀láwa ni kámẹ́rà wa oníláwa ni kì í sọlẹ̀ oníláwa ni kì í sọlẹ̀ bó bá dìjà kábọ̀láwa ni kámẹ́rà wa. oníkèmí ọba yín pé Àgbàlá Gabriel kọ́ fálù ilé kókówó fún ìwà àfà wọ́n ń fàgbẹ́ mọ́tò lábúlé èso. nígbà ọ̀rọ̀ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́yìn ọba lo ìdájọ́ Islam tí ṣẹ̀rẹ́ Islam ní àlẹ́ mọ́mí nínú ìbúwàt fásilù bẹ́ẹ̀ ní àwa ìkùn ànábì ní gbogbo mùmí ní ọmọ ìyá kan náà jọ ni wá ẹ ṣàtúnṣe láàrin ara yín. ó yẹ ká mú Muyideen lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel nígbà tẹ́ mú lọ́dọ̀ yẹ tán kẹwàá ní Àgbàlá ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí akẹ́kọ̀ọ́ ṣàgbà ọmọ yìí náà tẹ́lẹ̀ ọfẹ́ ṣàtúnṣe ayé ẹni kì í ṣe pé ọpọlú ẹ̀sìn fún ìrànlọ́wọ́ wo ló lè ṣe fún wa lórí ọ̀rọ̀ ilé rẹ̀ yìí etí mi ò ní gbọ́ èlò ni Muyideen fẹ́ fánú ilé mi lọ́fẹ́ ta tágbára Ọlọ́run ò gbé lọ́dọ̀ Àgbàlá àmọ́ ẹ ti lulẹ̀ ti lulẹ̀ òtọ́ ọ̀rọ̀ mo sọ fún yẹn. Muyideen tọ́jà pé orí tiẹ̀ ní òpè ẹ̀ tẹ́ fi cash out gbogbo ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ ń sọ̀rọ̀ nípa Muyideen torí pé ẹ ti minimize àbí minimize lẹ́mọ̀ pé péèjì yẹ kàn fóun rówó ni ẹ̀ ń fi lóòdù ẹ̀dẹ̀ bá yí ẹ̀ jẹ́ lọ́nláìn ẹ̀ ń fi rí owó ẹ̀dẹ̀ bá yí ẹ̀ tiẹ̀ jẹ́ ojú kan náà lọ́wọ́ àbí omi adẹ́gùn. ọdún kan Muyideen wa kò sí lójú kan lẹgbà ṣọ́ọ̀bù fún nítorí lọ kó ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ ó tún lọ kẹrù ṣọ́ọ̀bù ìyàwó rẹ̀ ó ń bojú yín jẹ́ ní ẹ̀kan bojú ẹ̀ useless ara yín ni ṣé ó lè jọ yẹ yín papọ̀ tó bá jẹ́ pọ́ jọ yẹ yín papọ̀ ni kò yẹ ká ẹjí ó dé ẹ̀fọ́rọ́mẹ́ǹtì Àgbàlá mọ́ dípò kó yọ lọ kẹrù nínú ṣọ́ọ̀bù nígbà tá ẹ̀ ti rí àtúnṣe láàrin òun àtìyàwó ẹ̀ aláìní
lójú tì í monetize ẹsẹ̀ ń jàre Ògúnlúyì ọ̀rọ̀ nípa wedding ọ̀rọ̀ nípa mo fẹ́ mọ yọ lẹ́yọ kọ̀ọ̀kan ni o ọ̀rọ̀ nípa wedding ṣé Àgbàlá Gabriel ṣe lọ́ba Muyideen ìríyàwó ni ṣé bí wọ́n wí social media kí wàhálà kan tó ṣẹlẹ̀ Àgbàlá béèrè lọ́wọ́ ìyàwó ó béèrè lọ́wọ́ ọkọ pé bóun ni wọ́n ṣe mọ́ra wọ́n dẹ̀jọ́ ṣàlàyé kí lẹ̀ ń fi wedding náà rọ́pò Àgbàlá Gabriel sí ẹni wọ́n fún lọ́wọ́ nígbà wedding sọ́wọ́ tí wọ́n fún ságbàlagbà lọ́wọ́ ẹni ṣẹ́bọ́wọ́ tí wọ́n fún gbogbo ẹni tó náà bá ṣènáwó rí ẹni tó náà bá ṣènáwó rí lọ́ọ́ fi ẹ̀mí fálù owó tí wọ́n ná nígbà wedding Muyideen bí ìgbà pọ́mọ bàbá olówó ṣènáwó wọ́n ṣe wedding bí ìgbà pọ́mọ bàbá olówó ṣe ohun ìṣe sọ yẹn pọ̀ ṣé kóòtù wedding tí wọ́n ń sọ yẹn tí ẹ lọ kóòtù sọ́fẹ̀ẹ́ ni wọ́n lọ sí kóòtù ni ẹyẹ ìyẹn ṣe máa ń sọ̀rọ̀ bí ìkà báyìí náà kí n tẹ́ ṣe bí ìkà ní ọ̀tẹ́ ní ipò du ọ̀yà mọ́tẹ́ ti sọ bí Àgbàlá Gabriel kìnìún Ọlọ́run ni kìnìún Ọlọ́run làgbàlá Gabriel gbogbo ẹni bá dẹ̀ súnmọ́ kìnìún Ọlọ́run fà lásọ̀ ya ni ọmọ ajẹ́ òtọ̀ sí òhò ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lé lẹ́yìn náà ọ̀nà ọ̀rọ̀ humanity ni ọ̀rọ̀ wedding táwọn kan sọ pé ọ̀pá owó adúrú owó tó pa owó wò lọ́pa sáwọn kan fún Muyideen lẹ́múlòkù t'Àgbàlá Gabriel gbà lọ́wọ́ ẹ̀ ni sáwọn kan fowó sí lápò t'Àgbàlá Gabriel kò ní Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel lọ́ra màálù ṣé wọn ò fa màálù kalẹ̀ fún ni àwọn fámìlì tiẹ̀ gẹ́gẹ́ kí ni ipa tí wọ́n kó nínú wedding sí ọ̀lẹ́bí ni sọ́wọ́ bóde láti sánmọ̀ ni ṣé bó ní ìyá sí ìyá rẹ̀ ò ní fámìlì ni ṣé bó ní bàbá ṣé bàbá rẹ̀ ò ní fámìlì ni ẹ sọ̀rọ̀ nípa àwọn ẹbí ẹ kàn bẹ́ẹ̀sì gbogbo ẹ̀ lórí Àgbàlá Gabriel ṣé bá fún Àgbàlá Gabriel ní 5 million níjọ́ wedding rẹ̀ ṣé ìnáwó tí wọ́n náà yan ọ̀pọ̀ ṣé ìnáwó yan ọ̀pọ̀ ẹ mọ iye àwọn tí wọ́n bẹ ní church Àgbàlá Gabriel ká má ti sọ àlejò tó tún gbà ṣé Muyideen bóde sáwọn fámìlì ẹ̀ ni wọ́n dáwọ́ jọ fún gbogbo àwọn tí wọ́n fún lówó gbà wedding so ni wọ́n mọ̀ ní Àgbàlá Gabriel ẹ̀ẹ́dẹ̀ kú ní ìdí àbòsí ẹ fẹ́ torí àwíjàre ìtú ẹnu yín dẹ̀ gbẹ ẹ fẹ́ torí àwíjàre ìtú ẹnu yín dẹ̀ gbẹ ọlọ́mọ ṣàánú wa Nàìjíríà o níbo la fẹ́ bá yé já àwa ń pè gbogbo nǹkan dàrú à ń pò kí ọ̀dà ẹ̀yin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń sàlẹ̀ gan ṣe é dá ṣé Muyideen nìkan ni ẹni tí Àgbàlá Gabriel ràn lọ́wọ́ tá a bá ń sọ pé ọkọ lè fún sí Àgbàlá ṣé Muyideen nìkan ni Àgbàlá Gabriel bá kọ́lé ìyàgbó kẹ́ńkọ́ ṣé ṣọ́ọ̀ṣì náà làgbàlá kọ́ sí ṣé òrùjú máa ń dùn sí ṣé ṣọ́ọ̀ṣì Àgbàlá làgbàlá parí ilé rẹ̀ sí abẹ́ ẹ̀ mọ iye ẹni t'Àgbàlá Gabriel bá parí ilé ni. ọ̀rọ̀ wádìí bí yẹn ṣe lọ́nu wọ́n bá ṣe wádìí rẹpẹtẹ kí Muyideen ò bóde owó tí àwọn ìdílé bàbá rẹ̀ bá fún tó wá jẹ́ pé Àgbàlá Gabriel ló gbà lọ́wọ́ ẹ̀ owó tí ìdílé ìyá rẹ̀ bá fún tó jẹ́ pé Àgbàlá Gabriel ló gbà lọ́wọ́ ẹ̀ kó bóde kó wá sọ yìí tó jẹ́ èmi ni màá san èmi máa san bóyá àwọn fámìlì bàbá rẹ̀ fún envelope bóyá àwọn fámìlì bàbá rẹ̀ fún envelope owó ọwọ́ àfilẹ́ Muyideen lọ Àgbàlá wa gbà lọ́wọ́ rẹ̀ kí Muyideen ò bóde kó wá sọ. bákan náà ọ̀rọ̀ nípa pé Àgbàlá Gabriel lu Muyideen tẹ́yìn kan gbé kiri TikTok mo wí kó tó dípẹ́ flag so ìwọ àfáà tó pè mí tó ní fáìn onímọ̀ nǹkan máa ń kéwú bẹ́ẹ̀ ni oníṣẹ́ tí irú Muyideen bá wá dọ̀ mí oníṣẹ́ mo lè nà
ẹni tó tó mú ìdí ní ibi ẹni tó tó mú ìdí ní ibi tó bá wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi tó bá ṣe mistake tó deserve kó jìyà yóò jẹ́ èyí tí ọmọ lọ wá sọ́dọ̀ mi. Ànábì wa Musa sallallahu alaihi wasallam ó dẹ̀ ní àdìbò ìyá alákàyàfà wù ẹni ọjọ́ orí téèyàn bá fi wọ school sọ̀rọ̀ mi yé ọmọ ọ̀dọ̀ ni o ẹni ọjọ́ orí téèyàn bá fi wọ school wọn ní pé bàbá class ọmọ school ni wọ́n máa ń pè kò sí bàbá school ọmọ school ni. Kò sí bàbá school kò sí bàbá sukù ọmọ sukù ní bẹ bẹ́ẹ̀ bá wà ní age of 80 years tó bá ti wọ kíláàsì bẹ́ẹ̀ o ti dọ́mọ tó bá wà ní age of 90 years tó bá wọ kíláàsì o ti dọ́mọ. Ṣé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ṣe mọ́sáàsì ni ṣé mímú ìdí rí pé ṣọ́ọ̀ṣì ni. Bible school wà ní ọ̀dọ̀ Àgbàlá gbogbo àwọn church kọ̀ọ̀kan ní ẹni nígbà tí mo dì rí pé mùsùlùmí lòun s'Àgbàlá Gabriel di ẹsẹ̀ mọ́lẹ̀ ni kò sí gbọ́dọ̀ mọ́sáàsì. Ẹ má fi ọ̀rọ̀ Muyideen ẹ má yìí tẹ epo pupa sí Islam ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ́pàá Muyideen àt'Àgbàlá Gabriel pọ̀ mọ́dẹ̀ tó ń stay sórí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ Muyideen ìdí ẹsẹ̀ mùsùlùmí ọ̀sẹ̀ practice mùsùlùmí ni age of 40 years tí ò kírun rí tá a gbọ́ pọ́ lọ ilé kéwú rí tẹ́lẹ̀ ọmọ àyà yín kan sọnù ọmọ àyà yín wò lọ sọnù igbó ogbó lógún lọ́ra sí sájà ló gbé ní àbọ̀bọ̀ ẹnu kìnìún. Sájà ló gbé ni ẹ jẹ́ máa bá mi sí àpògà máa bá mi tẹ láì ẹ má jẹ́ kí wọ́n tún flag ẹ̀ sájà ló gbé ọmọ ẹ̀yà yín tẹ̀lé age of 40 years tí ìyá tó bí inú gẹ́gẹ́ sọ pé ọmọ òun ò sí ẹ̀sìn kankan rí ọmọ òun ò sí ẹ̀sìn kankan rí tẹ́yọ̀ bá practice Islam full tẹ́ bá fẹ́ practice Islam tẹ́tẹ̀lé dájọ́ sẹ̀ríà ṣé bá àti rí mi tó sọ pé kò sí oore kankan tí kìrìsìtẹ́nì lè ṣe yẹn kí lè wá bùkátà pé kágbàdo tó fọ́ọ̀lù ilé sí kìrìsìtẹ́nì làgbàlá àwọn tí ẹ dáwọ́ jọ tí ẹ fi kọ́lé fún Muyideen kìrìsìtẹ́nì ni wọ́n ẹ fi lé kìrìsìtẹ́nì lẹ̀ ṣé bẹ́ẹ̀ ní kìrìsìtẹ́nì ò gbọdọ̀ wúlò fún mùsùlùmí lẹ́nu tí kí lè pé kí wọ́n fọ́ọ̀lù ilé sí kí lè ní kọ́ lọ ta ilé sí kí lè ní kókó wọlé wá sí owó lé tí kìrìsìtẹ́nì kọ́ owó táwọn kìrìsìtẹ́nì dájọ́ tí ẹ kọ́lé ẹ ronú ẹ lójú tì ọ̀rọ̀ tá ẹsẹ̀ ti kọjá ni ṣe mímíkì lẹ́yìn náà ni sẹ́yìn náà ti di mímíkì ṣe àti di mímíkì sẹ́yìn náà ti di mímíkì ni bá a fọ àkàbà tó pè mí lábẹ́ aṣọ mo ní dìdìrín kan náà bá mi sọ̀rọ̀ lánàá ó ń tiẹ̀ gan tiẹ̀ ó tún sọ pé láwọn àkókò tí ọmọbìnrin kan lọ kọ́ ní mùsùlùmí ṣọ́ọ̀ṣì tí mo sọ fún Àgbàlá pé kágbàlá mọ́ gbàrí ọkọ méjì ó de kó sí ńlá ó gẹ́gẹ́ wo lóun àtáàkì mi níjọ́ náà ìwọ́n tó náà àtáàkì mi torí pé àtáàkì bóyá ó ń retí nkẹ́kẹ́ lọ́dọ̀ Àgbàlá Gabriel ta èmi bẹ́ẹ̀ bá ṣe tí ọ̀dà máa sọ fún pé tó ṣe yọ̀ ọ̀dà bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe tó ọ̀dà máa dúró lórí mi lọ́rẹ̀ mi lọ́ta torí pé wá àtáàkì wá ń gbà náà tó padà rí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ fẹ́ k'Àgbàlá Gabriel lè fún ọ ní nǹkan bẹ́ẹ̀ fẹ́ promote ẹ tọ́lọ̀ ọ̀kadà àpọ̀ sóríire lára rẹ̀ ọwọ́ dì sí i ọwọ́ fẹ́ dojú ọ̀tẹ̀ kọkàn ní yọ. ká yẹ ilẹ̀ sọ́dọ̀ ẹ̀sìn lọ́pàá mi bẹ́ẹ̀ ni kẹ́nu yín bá tó pè mí lábẹ́ aṣọ tó lọ́wọ́ àfa àkìrì máa gbé iṣẹ́ pè máa jẹ́ ọmọ pẹ́sùn láti lè mú mi nìlẹ̀ ni. àfa àtọ̀ lọ́lọ́run ti dẹ̀ pé lóru ìní ìṣe àtò pa èmi àtàwọn ọmọ mi àtò sọ nídìí Àlùkùránì kan mọ́júmọ́ ẹni wọ́n máa fojú di Ọlọ́run lára mi o wà á parẹ́ o
bẹ́ẹ̀ bá lọ wọ ẹ̀ ní pé padà o tẹ́ ẹ bá pé wọ ẹ̀ ní pé padà. gbogbo yìí gbogbo wa yìí àtàwọn àfa yìí láàrin ọjọ́ tí Àgbàlá Gabriel pàdé Muyideen tí Muyideen lanu kótó tó sọ fún Àgbàlá Gabriel olóhùn lè ta Àgbàlá Gabriel. wọ́n ti di mimic mèsì fún mi lọ́lá Jésù yẹmi wọ́n ti di mimic Muyideen ó wí lẹ́nu rẹ̀ olóhùn lè ta Àgbàlá Gabriel. gbogbo yín lè rí ṣé bí n tó lòun fẹ́ ṣe náà ní ti ń ṣe yìí kọ́dẹ̀ lè jẹ́ ó lè rẹ́ni kówó l'Àgbàlá Gabriel ọjà rí ò lè ta. kéré ṣe mo tún wí wàláì tàláì súnmọ́ bí láìlẹ̀ rí rẹ̀ láti ìjọ tọrọ Muyideen ti bẹ̀rẹ̀ yìí tí mo bá Àgbàlá Gabriel sí ẹ̀ lò lásán kọ́nà wọn bá sẹ́ẹ̀ mi jẹ́ tí n bá bá sí ẹ̀ lò kọ́nà wọn bá sẹ́ẹ̀ mi jẹ́ mi mọ tí ó ṣẹlẹ̀ lọ́la o. mi ìdá fojú ka Àgbàlá Gabriel báyìí rí ní rírí ojú ni o mò ń wò ní live ní social media. mò ń wò ní live ní social media a dẹ̀ rí ribiribi tí ń ṣe bóyá bí ìjarun arákùnrin ìtún á 10,000 100,000 jáde 100,000 ọ̀hún àfáwọn kan ọ̀hún 10,000 fáwọn kan eléyìí ọ̀wọ́ akún yín lójú ṣé báyìí náà ń sisi owó sówó yẹn rọrùn ni wèrè ní ni. ó sọ pé ó lè ta Àgbàlá Gabriel ẹnì kankan yóò sọ̀rọ̀ nípa ẹ̀. ìyá tó bí Muyideen nínú ó sọ lẹ́nu rẹ̀ ó ní ọmọ àwọn ò practice ẹ̀sìn kankan rí ẹni tó wọ age of 40 years tí ò kírun rí tí ọ̀dọ̀ ṣọ́ọ̀ṣì rí tẹ wá ní mùsùlùmí tẹ lọ́mọ ìyá yín kan sọnù. tẹ lọ́mọ ìyá yín wo lọ sọnù. sọ̀rọ̀ ẹ̀sìn lọ́pàá wọ́n pọ̀ ẹ̀dẹ̀lẹ̀ ti gba ṣọ́ọ̀bù fún sẹ́yìn lẹ́ẹ̀ lọ́tún ní ọmọ lọ kó ṣọ́ọ̀bù. sẹ́yìn náà látún ní kọ́ńdọ̀ kó ṣọ́ọ̀bù ọlọ́kẹ́yàwó ẹ̀ mọ́ ṣọ́ọ̀bù tó ti fi ta tẹ́tẹ́tẹ́ tó ń kálukú wa náà tó ríbi títí ti ń ta púùlù ní gbogbo àkótọ́rọ̀ yẹn ń ṣẹlẹ̀ tí ń lọ ta púùlù ọmọ kiri fámìlì yìí tó sọnù tẹ́rí ẹ ó lọ ta púùlù anybody dẹ̀ rí ibi títí ń ta púùlù ọfọjà ta púùlù tán owó tí wọ́n ń bu ìyàwó ìrajà Muyideen tún káwọn ọlọ́pàá dání àtàwọn àfa àdẹ́dẹ̀ wù rẹ̀ àwọn alábùsí àfa àwọn àfa ìjà ànámà ẹ̀dẹ̀ tún tẹ̀lé. wọ́n láwọn ajàfẹ́tọ̀ àbí wọn ti pín ẹ̀ human rights àwọn náà tẹ̀lé tí fi ń kú ẹrù ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ ẹ̀yin àfa àtẹ̀jọ́ lọ ṣé bí ìsìlámù ṣe kọ́ wa nu ẹjẹ́ àti ẹ̀fí òfin lẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́ ìsìlámù tá à ń ṣe yìí ṣé bó ṣe kọ́ wa nìyẹn wàhálà ń ṣẹlẹ̀ ṣẹ́ẹ̀sì ìsìláàmù ọ̀fọ̀ àyè gba kẹ́ ẹ wá ìdí kẹ́ ẹ wá túnṣe láàrin ọkọ àtìyàwó ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ojú àti sùn. ìṣẹ̀dá Muyideen nìkan ṣàdúrà fún yìí torí pé wọ́n ti gẹ́ẹ̀tì nọ́mbà rẹ̀ kọ́mẹ́ntì ń ṣe ni. kọ́mẹ́ntì ń ṣe ni ẹ̀wẹ̀ tí bá ń bẹ̀ ẹ̀bùn bẹ̀ yẹn fílẹ̀. mẹ́tí fún mi lọ́lọ́ bó ṣe rí nìyẹn mọ́tà sọ fún bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ bẹ̀ ya Muyideen lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel wàláì tàláì àwọn àgbèsí arákùnrin tí mò ń rí lọ́nláìn mo mọ̀ pé ńgbà náà tí ẹ bá mú lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel yóò béèrè pé èlò lọ́bẹ̀ẹ́ ta lé ẹ̀ wàláì yóò béèrè àjọ sọ̀rọ̀ báyìí rí sẹ́ mo ti wá Àgbàlá Gabriel lórí mi ìfojú kan mi ìdẹ lọ torí kankan mo ní programu lecture ládùúgbò rẹ jẹ́ sálámà sárakùnrin yìí gan tí ń ṣe gbogbo ayé láàánú yìí mo fẹ́ rí ọ̀dẹ̀ òpònú kan ó ń tẹ́ẹ̀pù ó ń kọ́mẹ́ntì
dìbẹ́ẹ̀tì pé sẹ́mi fẹ́ kágbàlá Gabriel ọ̀kọ́lé fún mi ni tó bá kọ́ fún mi kí ni problem ẹ mi ìsọlọ́wọ́ mi dẹ́ sọ́lọ́ sí mo sọ ní àrẹ̀rẹ̀ yìí kọ́ odidi kọ́kọ́rọ́ ọ̀nẹ́ méjì lọ́lọ́run ti kó lé mi lọ́wọ́ látara àwọn olóríire fámìlì ilẹ̀ àmì látara àwọn olóríire yẹn sáwà torí àdùn ní diabo sí di ọ̀tẹ̀tẹ̀ dúró sí ni ẹ̀ ń sọ yín pọ̀ náà àfà nígbà tá a wà ní ekéwú táwa ń kéwú lọ́wọ́ wọ́n mú arákùnrin kan wá láti Ogun State àfà Mustapha ọlọ́run bá ní sàlékò kẹrẹ̀ bá mi foríjì kì í ṣẹgbẹ́ tí a fírífírí ó ti níyàwó tí ń rún obìnrin ó wọlé ekéwú ó ṣẹ̀ṣì yá ó jìyà èyí tí ọmọ náà torí ẹ̀ wá kójú kò lé bàbá rẹ̀ kò sí bàbá sùkú ọmọ sùkú lọ́wọ́ tó ti bí Àgbàlá Gabriel bóde ó tọrọ apology ó ní kí Muyideen ọmọ bínú ó ní kí gbogbo ẹyọ ọmọ bínú ẹ tí ẹ wá ronú pé Muyideen yìí àtẹmí àti ta ló jí àdàmọ ṣé bá Àgbàlá Gabriel ni. Allahu qadaru annasu musababu. Allahu qadaru annasu musababu. Bọ́lọ̀ ń bá kádàrá oríire mọ́ yẹn èèyàn ni ó ṣe sábàbí àwọn afẹ́ kọ́ mọ́sálásí nìsín àti kọ́ ìpè akọ àwọn kan ní ẹjẹ́ sábàbí náà mọ́dẹ̀ sọ fún pé mọ́sálásí wa débi ó dé yìí tá a bá dá àwọn tí Ọlọ́run náà tá a bá dá sí 5 kìrìsìtẹ́nì kó 4.5 yòókù làwọn mùsùlùmí kí ni wèrè tẹ́ ń bá kiri ẹ̀yin ọ̀fà tẹ̀sùbá àfanẹ́mọ́ra àwọn Saheed Shittu ò lè bá yín dá sí ajẹgbọdọ yín wẹni kúnra kẹ ẹ lè pọ̀ ni àwọn Saheed Shittu kì í sọlọ tẹ alábòsí ní ẹni ọjọ́ lídà yín lọ́dọ̀ Muyideen ní ọ̀dàlẹ̀ ní ọ̀dàlẹ̀ gbogbo ọ̀ràn àfà ńlẹ̀ Yorùbá ọ̀dàlẹ̀ ní Saheed Shittu ò lè tẹ̀lé yín ọ̀dàlẹ̀ kò lè tẹ̀lé ìwọ tó pè mí tó ń sọ fún mi pé nǹkan mi ọba ń sọ fún Àgbàlá kó fálù lé nǹkan mi ò béèrè lọ́wọ́ Àgbàlá sọ ti sáyìn ilẹ̀ fún kó jẹ́ lọ s'Àgbàlá Gabriel kan lọ béèrè ṣebí inú yín ni láti rẹ̀ tó bóde tó ní kìrìsìtẹ́nì ò lè ṣe mùsùlùmí lóore nígbà tó dẹ̀ jẹ́ pé rọ́lẹ̀ ń pa Kùránì ò sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wá ní kìrìsìtẹ́nì ò lè ṣe mùsùlùmí lóore kí lè béèrè lé t'Àgbàlá Gabriel kọ́ fún Muyideen sí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. kílódé lọ kọ́ mi fún ṣé bẹ́ẹ̀ ti bá open account ará Amẹ́ríkà ní receive aláàtì mọ yẹ sínú ilé kọ́ ìrà láyà dùnmùjà wá síyàwó láyé sí àbá òrìfù bẹ́ẹ̀ náà láì wà náà sí láyé sí àbá òrìfù bẹ́ẹ̀ náà láì wà náà sí. Àgbàlá Gabriel Àgbàlá Gabriel ẹ̀mẹ́ta mo pè ọ́ mi pè ọ́ fún kún mi pè ọ́ fánù mo pè ọ́ fún òye ni mo pè ọ́ fún òye mo pè ọ́ fún àlàáfíà mo ń yẹ sílẹ̀ ilẹ̀ Iran gbogbo ẹnikẹ́ni tí máa ń ṣe dáadáa máa ń yẹ sílẹ̀ ilẹ̀ Iran gbogbo ẹnikẹ́ni tí máa ń ṣàánú èèyàn
mọ yẹsìnà ilẹ̀ àìrà gbogbo ẹnikẹ́ni tí bá daṣọ àṣírí bọ̀yàn mọ yẹsìnà ilẹ̀ àìrà gbogbo ẹnikẹ́ni tí bá dúró tìyàn láyà dùnmùjà wá sí àwọn olúwa ní èrè dáadáa òun ìra láre o Àgbàlá Olódùmarè ó sọ lẹ́sàn-án rẹ̀ látara Muyideen kú ètí ti sọ àbáwọn ni láyè sí àbá wúrífù bẹ́ẹ̀ náà láì wà náà sí bí àwọn èèyàn bá kọ̀ tí wọn mọ dáadáa tí wọn Àgbàlá Gabriel ṣe ọba tó ní ẹ tó rán ẹ níṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lé léyìí sẹ́ ọba tó ní ẹ tó rán ẹ níṣẹ́ ó máa ṣe lẹ́sàn rẹ̀ Àgbàlá Gabriel ọba tó ní ẹ tó rán ẹ níṣẹ́ máa ṣe lẹ́sàn dáadáa ọba tó ní ẹ tó rán ẹ níṣẹ́ máa dúró tiẹ̀ ọba tó ní ẹ tó fi ṣe ẹ̀rọ rẹ̀ máa kún ẹ lọ́wọ́ ilé tọ́lọ́wọ́ ọ̀báwọ́ kò sí ẹ̀dá náà tó lè wo àlọ́rẹ́ ẹ̀sìn kọ́ nìyí tá a bá dórí ọ̀rọ̀ ẹ̀sìn máa fálù Islam bẹ́tà kìrìsìtẹ́nì àmì ìta sọ kí n sọ̀rọ̀ ẹ̀sìn sẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dẹ gbọ́dọ̀ dájà lọ́dún ẹ̀ torí ẹ̀ bá pé àfa àtòrí ẹ̀ bá pé tó bá fẹ́ ṣe wá sí yọ Emmanuel Goodluck Emmanuel ọ̀rẹ́ mi mọ̀ rẹ̀ àkójọ mẹ́ta ọ̀rọ̀ ẹ̀sìn ọgbọ́dọ̀ dájà lẹ̀ ẹ̀sìn kọ́ ló pa Muyideen ní àtàgbàlá Gabriel pọ̀ ọ̀rọ̀ àánú ọjọ́ tí Àgbàlá Gabriel dẹ̀ rí Muyideen ni mọ̀ pé pásítọ̀ ni Muyideen rí pé kírísítẹ́nì ni Muyideen rí pé kì í sáfà Muyideen rí pé kì í ṣe màmú kí lè ń sábò sí wèrè sí ọjà tí Muyideen ti ń tajà ṣé kò sí mọ́sáàsì bẹ́ẹ̀ ni ṣé ìyá àfa ẹ̀ kọjá lọ́jà yẹn ni àdúgbò tí Muyideen gbé ṣé kò sí mọ́sáàsì bẹ́ẹ̀ ni ẹ̀yà alábòsíà ókè lọ́jọ́ àti Muyideen lọ bá Àgbàlá Gabriel ṣé mọ́sáàsì ni Muyideen bá Àgbàlá Gabriel ni ṣé bó rí pé pásítọ̀ ni ṣé bó rí pé ṣọ́ọ̀ṣì ló ń lọ bá kí ló tí ò rí fáàsì kọ padà ṣé Àgbàlá fọkùn mu ni inú mi ní ìpẹ́ ló ti wọ 40 years ṣe ọmọ 40 ọdún gbogbo tó bá ṣe tó tinú ẹ̀ wá ni ọkọjá pé wọ́n fọ́ọ̀sì ẹ̀ ẹ̀yin àfa àkẹ́tẹ́ sọ pé Àgbàlá tẹ̀wọ́lù kìrìsìtẹ́nì níbo ló ti tàn ewúrẹ́ ni Muyideen ní àbẹ́díẹ̀ Àgbàlá Gabriel wá ọwọ́ dẹ́gbàdélẹ̀ pé kú dey play àbí sí Àgbàlá Gabriel ọwọ́ amú èrì dání ilé tẹ̀wọ́ sọ́ọ̀sì kẹ́ ẹni afẹ́ Muyideen ṣé èrí ló fi tẹ̀wọ́ sọ́ọ̀sì ẹnu kóńdé àbòsí ẹ kóńdé rọ tí dídìrín òpònú yín bá rojọ́ ẹ mọ́rọ̀ pé dídìrín la wa ọpọlọ tí ń bẹ lórí tí a ju ti ń lọ ọpọlọ tí àbòsí lẹ fi ń ṣe ni ẹ má líìkì àbá Saheed Shittu mọ gúrúùpù yín Saheed Shittu ọba yín ṣe gbogbo ìta ìgbé kiri nǹkan jẹ anybody aláìníròònù aláìláròjinlẹ̀ ọ̀dàlẹ̀ yẹn bí yín náà ní ọ̀jẹ̀ kò sórí yín bẹ́ẹ̀ ti lulẹ̀ kí mo láti ṣe ẹ ti lulẹ̀ torí náà gbogbo ẹ̀yin àfa àtàwọn pè mí lábẹ́ aṣọ mo ti sọ fún yẹn ẹ̀rọ ogun ẹ̀ṣẹ́ o kámúfì àti kọ̀nílà àti ngálàbá ti fi àtúnkẹ́ síra mi níbi sínú láì tẹ́ ẹ bá pé gba lọ́nà ẹgbà lórí àbòsí tẹ́wọ̀ ẹ̀ mọ̀ lulẹ̀ ni. ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀dẹ̀ fi ti máa ṣàgbàlá Gabriel ọ̀rọ̀ yín ti yé mi àwọn obìnrin kan wà tí ẹ bá ti nífẹ̀ẹ́ ọkùnrin tọkùnrin yẹn ọba ta sí wọn wọ́n máa fẹ́ bà ló kọjá ni ẹnìkan béèrè àkáàtì nẹ́bà wa lórí ọ̀rọ̀ mọ́sáàsì lójú píntì ẹ̀ Emmanuel mi ṣé Emmanuel wà pẹ̀lú wa ẹ kún díẹ̀ ẹ bọ́ lẹ́ ń bẹ́ẹ̀ lè jẹ́ nígbà tá a sọ pé kódà kí mùsùlùmí ọmọ gbòòrò lọ́wọ́ kìrìsìtẹ́nì alukurani ni mọ́sálẹ̀dí yukiridu lákọ́dọ̀ ní asana tálẹ̀ tí ó yẹ ọlọ́run lówó tí ó ṣe dáadáa síbi ìtọ́lọ́run ẹni
Kùránì tó ní alíjàsá olùsáìlà linsan ó di méjì àlùkò tó wá tó ní mọ́jà bí asánẹ̀ tí ń fàlà wá sínú àmùsálìyà kò sí dífẹ́rẹ́nsì láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì nípa àánú ẹ̀yin náà dẹ̀ mọ̀ àbòsílẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹ̀dẹ̀ ti lulẹ̀ níjẹta Àgbàlá Gabriel tó ṣàánú ó tún ṣàánú fárákùnrin kan ojú ọmọ rẹ̀ ò rí na ọmọ rẹ̀ ò lè sọ̀rọ̀ ọmọ rẹ̀ ò lè rìn gbogbo yìí náà lẹ ríru rẹ̀ mo sọ mo ní irú mú ìdí ní kù ń gbòòrò ẹ̀yin àfa ẹ̀yin náà bọ́ gbòòrò ẹ̀yin obìnrin tẹ́ kóra yín jọ tẹ́ ń ṣàbòsí ẹ bọ́ gbòòrò ẹ̀yin náà lọ fa méjì jáde kárí social media kẹ́ ẹ̀ nàrú ayé ẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ tí ẹ rí nǹkan kan sọ́lá ẹ mú dání báyìí kẹ́ ẹ jẹ́ ká yọ ọ́ dà mọ̀ kẹ́ ẹ kàn fi kẹ́ ẹ lẹ pósítà rẹ̀ ti dáadáa Ọlọ́run ní dá wa láàmú gbogbo ẹ̀yin olóríire gbogbo àwọn àfáàyàn náà ti gbọ́ tẹ́nìkan ní bá tó pè mí lábẹ́ àti wòròwòrò màá gbé ẹlòmíín ṣe pé yóò sì náà lé ẹ̀ ṣé màá bá dúró di ààbò sí ni ta ni Àgbàlá Gabriel ṣàánú fún tó ní ọmọ ìbọn ṣọ́ọ̀ṣì tí òrùjúmọ̀ ń dùn sí aláàjì ni Àgbàlá Gabriel lọ bá bàbá parí ilé wọn kọ́nà jẹ́bi bàbá náà ogun. Àgbàlá Gabriel òun ló bá tí òrùjúmọ̀ ń dùn sí parí ilé wọn ẹjọ́ máa bá mi kà á nínú àwọn tíátà yẹn tí ìdá ẹ̀ ṣe ṣọ́ọ̀ṣì l'Àgbàlá Gabriel kọ́lé wọn sí ẹ máa bá nǹkan ẹ máa bá táìpù wọn kí n máa pè jáde kí lẹ́ẹ̀ máa ṣàbùsí sí ẹjọ́ máa bá ń kà á láwọn tí ì ṣe pé ṣọ́ọ̀ṣì l'Àgbàlá Gabriel kọ́lé wọn sí tí ẹ ti ń bá lé lọ tẹ́lẹ̀ tó bá wọn parí ẹ̀ kí ló dé tí ò kọ́ rálẹ̀ fún wọn létí ṣọ́ọ̀ṣì níjọ́ tí ń kọ́ ti mú ìdí nì ṣé mú ìdí nì ló gọ́bù bọ̀dá yín tẹ́ lọ́sọ̀nù tẹ́ rí e ṣókòwé lè pọ̀ bọ́ tí ni Ọlọ́run ní dá wa láàmú kéèyàn má pè mí lábẹ́ aṣọ mi ìsalábòsí àfa o ebi ọ̀dẹ̀ pa mímì yóò ìkànnì olóòórùn làáfà èmi lolóòórùn jàlábí àtọ̀ ń wò lọ́rùn mi ọgbọ́ 110,000 ni wọ́n ń tà ìyá àbẹjọ ọmọ aráyé le ẹ̀mí yóò gun àbúrò ní sẹ́yìn Àgbàlá Gabriel lọ parí ilé rẹ̀ parí olódó Àgbàlá Gabriel lọ parí ilé rẹ̀ tí gbogbo wa rí ọmọ parí olódó kan ọbẹ̀ Àgbàlá Gabriel ó tún travel tó wà ní outside country báyìí kí lè fa kí lè bá bò ṣiṣẹ́ torí náà yé yẹn ọ̀rọ̀ nípa mọ́ṣáláṣí wa mo mọ̀ sinmi díẹ̀ tá a sọ̀rọ̀ mọ́ṣáláṣí yẹn ni lórí blaster tá a wà àti window tá a fẹ́ ṣe ẹ rí i pé 750,000 wà láì lọ́wọ́ kù $750,000 lówó tá a ní ìdínkù bí Nàìjíríà ṣe rí ló jẹ́ kẹ́mi náà sinmi díẹ̀ ìyá wa kan Bọ́sẹ̀dé wọ́n ti fún wa ní 10,000 nísìnyí a ní ìdínkù lọ́wọ́ ẹ̀yìn èèyàn pẹ̀lú mọ́sáàsì bẹ́ẹ̀ ni mèsì fún mi lọ́la wọ́n lára pásítọ̀ ni Adémọ́lá Amúsàn Àgbàlá Gabriel wọ́n lára ẹ̀ ní kọ́dà ní anybody yóò mọ̀ ṣe tí àwọn mùsùlùmí ìfáìtì ẹ̀ ó ń fún ọ níwọ̀n sí mọ́sáàsì ó ń ṣe tiẹ̀ lọ àánú nídẹ̀ ń ṣe kò sì ní sànú ẹnìkan kó wá sọ pé dandan kọ́ mọ̀ bọ̀ ṣọ́ọ̀ṣì ẹ wá ń ṣe lára òsì gbogbo ẹ̀yin olóríire lórí ọ̀rọ̀ mọ́sáàsì wa 750,000 ìlówó tá a ní ìdínkù wàláhì tàláhì Mr. Emmanuel ó ní kí n kọ nọ́mbà mi nọ́mbà rẹ̀ ẹ̀yin àdúmí ẹ̀ bá ń táìpù nọ́mbà
MTN number mi ẹ bá mi type ẹ̀. I need the 750,000. Pẹ̀lú ògo tó lọ ìyá wa Abọ́sẹ̀dé wọ́n ti fún wa ní 10,000 ní ìsìn aláàtì yẹn ti wọlé. Aláàtì yẹn ti wọlé. Kẹ́ni kankan ní yọmọ pẹ̀mí lábẹ́ aṣọ èmi ìsalábòsí o. Ẹ gbọ́. Mo dẹ̀ tún wí àárín ayé la wà yìí. Ìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la o. Hello Àgbàlá Gabriel Alhaji Kọ́mọdún. Láti gbọ̀rọ̀ mú ìdí ti bẹ̀rẹ̀ yìí wàláhì tàláhì Rabbul Kaaba èmi àtàgbàlá Gabriel àjọ sí ẹ̀ ló. Ìdẹ̀rí Àgbàlá Gabriel rí kọjá kiri ní live ní social media. Àmọ́ arágbèsè rẹ̀ ṣé ká wá dọwọ́ bò tọrọ mọ́lẹ̀ ni èmi ò lè ṣe é. Tẹ́mi náà bá jẹ́ mo ṣe jẹ́ àfáì. Kọ́nà wá kára pé kéèyàn rà àánú gbà látọ̀dọ̀ mi. Ìbá jẹ́ mùsùlùmí ìbá jẹ́ kristẹni kó wá dẹrù tí mú ìdí ní ìdánwò f'Àgbàlá Gabriel fún mi sọ máa tẹ́ mi lọ́rùn sí ọ̀tẹ̀wọ̀n náà lọ́rùn sínú tí náà ó dùn sí ìkànnì. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.